Hello, ẹ̀yin èèyàn mi. Ẹ kú ìsinmi ẹní o. A kú bó ṣe ń lọ nílẹ̀ yìí o. Ẹ ṣé gan-an ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Wọ́n ní tá a bá rí, tá a bá sọ ẹ̀ṣẹ̀ ni. Nípa gbogbo wàhálà ìdààmú tí àwọn olórí ààfin kábíyèsí, gbogbo wàhálà tó ń fún Naomi, Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kán succeed o lágbára Ọlọ́run. Wọn ò ní succeed nítorí pé láì nídìí wọ́n ń lépa Naomi. Ìyanu á dẹ̀ máa ṣẹlẹ̀ torí láì nídìí náà ń lépa ọmọ yẹn. Bẹ́ẹ̀ ni, ìbọn ṣe ń lépa Naomi pẹ̀lú bí ọmọ kékeré tó wà lọ́wọ́ ẹ̀ yẹn. Ẹ wo àtìgbà tí bí wọ́n ṣe ń ja ìyá lógun, tí ìyá yẹn ń jagun nítorí àwọn olórí. Bẹ́ẹ̀ náà ni ọmọ tó bí, ọmọ kékeré, can you imagine ọmọ ọdún 4. Ọmọ yẹn ti ń jagun, ó ja ogun ó fẹ́ ja ogun gbọ́njú. Ogun tó ń gbé ti ìyá òun, tó tún gbé ti òun náà láti kékeré. Ẹ mọ̀ pé àwọn olórí wọ̀nyẹn, tọ́n bá jáwọ́, wọ́n máa rí iná nínú kànga o. Tọ́n bá jáwọ́, wọ́n máa rí iná kànga. Tó jẹ́ pé ọmọ yẹn tún recognize gbogbo akitiyan ogun tó ń ja ìyá òun àti ìyá òun. Wọ́n ní Tádéníkáwò, ọmọ kékeré yẹn. Wọ́n ní ìyá ẹ̀ ṣe testimony ní church lénìí. Ní nǹkan tá a gbọ́. Wọ́n ní irú kékeré yẹn kó máa sọ fún ìyá ẹ̀ pé màámi, ẹ má worry. Pé òun fúnra ra òun, pé òun máa ṣe ìyá òun tí ìyá òun ò ní sunkún mọ́. Kò ní fojú ba ẹkún mọ́ láéláé. Òun Tádéníkáwò kékeré yẹn ló sọ bẹ́ẹ̀. I will never make you cry. Mommy, I will never make you cry. Ṣé rí wà mo gbọ́ testimony yẹn, tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn, story yẹn. Níṣe lomi ń jábọ́ lójú mi. Àṣé ilé ọlá níyọ̀nà. Òun ló dífá fún ọmọ kékeré tó ń pè ní Tádéníkáwò. Ó mà dẹ̀ ṣe o. Ó mà ṣe o. Kọ́mọ kékeré bẹ̀rẹ̀ sí ní ja ogun láti inú ìyá ẹ̀ wá. Bí tọ́mọ fi ń gbọ́njú. Ṣé rí pé ọmọ yẹn ti ń gbọ́njú, ó ti ń gbọ́n. Ó ti ń gẹ̀ẹ́tì nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìyá òun. Ṣé àánú Naomi máa ṣe mí o. Tèmi náà ṣe Ọlọ́run. Tógo bá jẹ́ ti Jésù Kristi lókè. Tógo bá jẹ́ ti Ọlọ́run lókè. Àjàṣẹ́gun pátápátá tí ò ní gbúrò ẹ̀ mọ́. Òun lọ́lọ́run máa ṣe ló máa jà fún Naomi o. Ogun táyé lérò pé ó le kò ní borí Naomi. Ọlọ́run á kó Naomi àti Tádéníkáwò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi. Àdàbí tí Naomi bá bá gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ibi sí Naomi. Àdàbí tí Naomi bá bá wọn lé, tó bá wọn ní ààfin. Bẹ̀tí pé àwọn nìkan náà wá bá Naomi tó ń sọ pé kí ọmọ yẹn, wọn ò tiẹ̀ fẹ́ kó sún, wọ́n ní kó dìde pátápátá fún wọn. Níbo náà ti ń ṣerú ẹ̀. Ó mà dẹ̀ ṣe, ó dẹ̀ ga o. Ọlọ́run kó ṣàánú fún wa. Ìyẹn lẹ máa fi mọ̀ pé ajagun ṣẹ́gun òde ọ̀run. Àwọn náà máa kín Naomi lẹ́yìn àti Tádéníkáwò láti dá gbogbo ohun tó ń ṣe lákitiyan láti fi dá Naomi láti fi dá láàmú. Lágbára Ọlọ́run ìyanu, lágbára Kristi Jésù. Ìdààmú yẹn ò ní tán lọ́dọ̀ àwọn people yẹn. Ẹnikẹ́ni yòówù. This time around, mi ò ní dárúkọ anybody.
ṣùgbọ́n whosoever it may be tó ń ṣiṣẹ́ tó wà ní òkùnkùn tó ń tafà símọ́lẹ̀ Naomi àti Tádéníkàwò tógo bá ń jẹ́ tọlọ́run ó ń tàn ṣiṣẹ́ tí ẹ máa bá wọn ná kò nídìí pé ká tiẹ̀ sọ ọlọ́run yìí ọba aláàánú ẹlẹ́san òun ló máa san gbogbo wọn ní ẹ̀san ìdààmú tó ń fún Queen Naomi àti Tádéníkàwò ọmọ ẹ̀ pé Tádéníkàwò ọmọ ọdún 4 ó ní my mommy don't worry I will not let you cry ọ̀rọ̀ yẹn mystery ni o the word is mystery bẹ́ẹ̀ ni níṣe nígbà mo gbọ́ ṣe ló dàbí pé níbo ni Queen wà Naomi àti Tádé bíi pé kí n rí wọn lójúkorojú kí n sọ fún wọn pé ọmọ tó wò yẹ ṣoṣoṣo tó ní my mommy I will not let you cry ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ńlá ni kí Naomi má fojú kékeré wò pé ọ̀rọ̀ yìí o pé ọmọ kékeré ló sọ ìjìnlẹ̀ pámpámọ ọ̀rọ̀ ni Ọlọ́run ló rán ọmọ yẹn látòde ọ̀run wá fún Naomi àti kábíyèsí ó lágbára o ọ̀rọ̀ yẹn jọ mí lójú ọ̀rọ̀ yẹn ó yà mí lẹ́nu wípé màámi ẹ má wọrí mi ò ní jẹ́ kẹ́ ẹ sunkún Ọlọ́run ló rán ọmọ yẹn wá fún Naomi àti kábíyèsí kò lè yà mí lẹ́nu because bọ́mọ yẹn ṣe ó ti pẹ́ ta tí ń gbà tọ́mọ yẹn ti ìgbà tó pé 4 years yìí náà ni la gbọ́ pé ó bá lọ sílé agbára ní ọ̀dọ̀ ní pálàsì pé ó ní nǹkan kan tó máa ń ní kan ṣe pé first born àrẹ̀mọ ọba ló dẹ̀ máa ṣe pẹ̀lú bí àrẹ̀mọ yẹn ṣe kéré tó kábíyèsí ọlọ́run ìyanu bọ́mọ yẹn ṣe kéré tó wọ́n ní tó bá máa jáde nínú ó níbi tí bóyá ilé agbára ni wọ́n ní tó bá máa jáde bọ́mọ yẹn máa sọ mystery ọ̀rọ̀ báyìí ló ṣe bí ìgbà tọ́mọ ti ń speaking in tongue tọ́lọ́run dẹ̀ ń gba ẹnu ọmọ yẹn sọ ọ̀rọ̀ àṣẹ ìlérí ọ̀rọ̀ lérí tó ti ń sọ ní in spirit ló fi ń sọ tó bá dẹ̀ sọ tán wọ́n máa rò pé bóyá ọmọ kékeré ojú ọmọdé náà máa fi ń wò ṣùgbọ́n wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tó ń bọ́ lẹ́nu ọmọ yẹn kì í ṣe ọ̀rọ̀ ọmọdé Ọlọ́run ló rán Ọlọ́run á rán sí yẹ á tún rán sí bàbá ẹ̀ á tún rán sí wọn á tún rán ọmọ yẹn sí àwọn àgbà tó wà láàfin a ti ń gbọ́ tipẹ́ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí tí mo gbọ́ àbí ní ó dàbí pé this year wọ́n sọ pé ọmọ yẹn ti ń speak in tongue gan àwọn ọ̀rọ̀ abàmì ńláńlá ni Tádéníkàwò tọ́lọ̀ máa ń rán sí bàbá ẹ̀ àti ìyá ẹ̀ tọ́lẹ̀ ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká túbọ̀ máa gbàdúrà fún Queen Naomi àtọmọ ẹ̀ ilẹ̀ ìlérí tọ́lọ́run mú wọn lọ Ọlọ́run á mú wọn débẹ̀ lágbára Kristi ọba ìyanu ẹ̀yin èèyàn ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí i mo ní kí n gbé ọ̀rọ̀ yẹn díẹ̀ kí n gbé sí wa létí lóòótọ́ ọ̀rọ̀ ọmọdé níbẹ̀ tó ní ìtumọ̀ ẹ má fojú fò lá ẹ ṣé ẹ̀yin èèyàn mi kẹ́ bá fi sí comment section kí gbogbo àkájọ sọ àsọyépọ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bye.